Agan Laye ilé ayé ṣe dá lò bẹ́ẹ̀ ni kò ṣe dágbé mo lọ́lọ́run dá wa nítorí ara wa ni a ní ká máa kíra wa wípé a kú pọ̀pọ̀ ṣìṣìn ọdún Kérésìmesì eléyìí tó ti ń wò wá táwa náà ń wò lágbára Ọlọ́run gbogbo wa pátápátá tẹ́ ní àǹfààní láti máa gbọ́ Radio Lagos 107.5 FM tiwantiwa lẹ́ni ogúnjọ́ oṣù kejìlá ọdún 2023 lájọ máa ṣe Christmas tó ń wò mí tí mò ń wò yìí lọ́jọ́ Monday mo ní Kérésìmesì Kérésìmesì dé Kérésìmesì dé àbí olùgbàlà kan fún wa ní ìlú Bethlehem ẹni tí ó jọba ayérayé àwa sì ti rí ìràwọ̀ rẹ̀ láwọ̀sán mọ́ àwa ti wá láti mú ẹ̀bùn fọ́ba tàbí fún wa. Ọba tàbí fún wa. Wọ́n ṣe máa wá bí lẹ́nì èyí wá jọjọ Kérésì. Ẹ̀yin bá ti fẹ́ máa bẹ̀rẹ̀ plan. Ìrọ̀rùn àti ìbẹ̀rẹ̀ báyìí ó dìjọ Monday. Ìyẹ́ ẹ̀ ti rọ bí báyìí. Láì ṣe pé ó ní complication kí ló wá lè tó yẹn ṣoògùn láyé ni bẹ́ẹ̀rẹ̀ ni ibi Jésù kódà ìyá rẹ̀ ò tí ẹ̀ kò ní lára kò lọ lè bọ́ rúùmù ibùjọ ẹran ni o wẹ́rẹ́ ló dẹ̀ bọ̀ sí bó ṣe máa bọ́ sí wẹ́rẹ́ fátèmi àti yín nìyẹn nínú pọ̀pọ̀ ṣìṣìn ọdún yìí bí gbogbo èèyàn ṣe sọ wípé ẹ rí bákan ṣe ká àtèmi àtẹ̀yìn kò ní lè mọ́ wa mo ní lẹ́ni lórí ètò Agan Laye mo kójó wá mo kórin wá ni mo ní wípé lẹ́ni yìí àní mo fẹ́ ṣe kàró gbogbo ẹ̀yin Christian gbogbo ẹ̀yin ọmọ ìyá mi tó lẹ́yìn Jésù Kristi ìyẹn táwa mùsùlùmí ń pè lánàá bí yìí sá mo ní kẹ́ ẹ lọ mú wọ́n dancing shoe mo ti gbé olórin jẹ́ mọ̀ pé orin àti ìyìn ni wọ́n máa fi ń yin bàbá yẹn kì í jẹ́ba kì í jámàlà òun ló jẹ́ kí n má wọn tí wọ́n mọ̀ ọ́ yìn ju báwa ṣe máa ń yìn lọ tó yẹ pé wọn ò ní sọ̀rọ̀ àmọ́ tẹ́ ẹ bá ń gbọ́ tí wọ́n bá ń yìn gbogbo yín lè máa ṣe kí ni ẹ̀yin gan tó máa yin Ọlọ́run ni Jumobi Omisore lórúkọ tèmi ọmọ wọn nífẹ̀ẹ́ òye níbi tó Jùmọ̀ rere ti mọ́ wá sílé ayé ẹ káàsán ẹ káàárọ̀ ẹ káalẹ́ níbi gbogbo tẹ́ ẹ bá ti láǹfààní láti máa gbọ́ mi ṣẹ́yìn ń wò mí lórí ẹ̀rọ ayélujára ni mo ní kẹ́ ẹ má gbàgbé ẹ lọ fọ́lò wa lórí YouTube gbogbo èyí tí ó ti yẹ kẹ́ ẹ wò tẹ́ ẹ wò látijọ́ yìí ó wà ń bẹ̀ ẹ̀yin tèmi lórí Instagram Jumobi Omisore official Jumobi lórí Instagram lórí YouTube Jumobi Omisore kábí kẹta Agan Laye tẹ bá ṣe wá ń wo ẹ má gbàgbé láti subscribe o bẹ́ẹ̀ náà ni kẹ́ ẹ ṣe kíni kẹ́ ẹ máa follow wa torí pé ilé ayé yìí ò dúró síbi kankan bó ṣe ń tẹ̀lé wa ẹ jẹ́ ká jọ máa tẹ̀lé lórí Facebook mo ti rí gbogbo ẹ̀yin tèmi mo ní mo kọ́kọ́ fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ̀ mo fẹ́ kẹ́ ẹ dá mọ̀ wípé ó ti wọlé dé àlá ti dé ẹjọ́ àlejò mi tó wà nínú ilé nínú agodo pẹ̀lú mi kó tó dárúkọ wọn mo kàn fẹ́ kọ́kàn tí ẹ jẹ́ ká mọ̀ wípé ó wà nílẹ̀sẹ̀ mo ní mo kó ìyìn wá ní láti January to December it is not easy àánú la rí gbà adéré ọ̀kìn Ọlọ́run mo ní mo wá ṣe kàró ni mo gbé wálé yìí gbogbo ẹ̀yin tèmi bó ṣe wà nìyẹn ṣé ẹ ti gbàgbé pé àwa broadcaster àwa ò kí ń dúró síbì kan o Ajia Fatima Jumobi Omisore tó bá di January 28 lẹ́ni ẹ fún mi lórúkọ tó fìtì mi Juliana ó ṣe Julie Dèbò ẹjẹjẹ mú kan Julian Dèbò méjèèjì ló dùn mo ní ẹ jẹ́ ká fi orin àti ìyìn ká fi máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba mi ọba aláwùrábí tó dá tèmi àtẹ̀yìn sí láti January to December ẹ bá mi gbé sókè ẹ jẹ́ kán mọ̀ lé. ayọ̀ nífẹ̀ẹ́ ni tó bá mọ̀ọ́rẹ́ stop complaining mo ní kó stop ṣe bẹ́ẹ̀ ṣé wọ́n wá lọ́lọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ló wù kí wọ́n wà láyé báyìí tí wọn ò sí mọ́ mò ń bọ̀.
fẹ́ lollipop strawberry Rio pop lèmi fẹ́ èmi náà máa gba mango Rio pop sí rárá o ẹyọ kan ló máa gbé. èmi jà sí bẹ́ẹ̀ ṣe ń fẹ́ pọ́ngilá strawberry Rio pop mango Rio pop passion àti white apple àwọn sweet aládùn tá ò lè ṣàfẹ́rí rẹ̀ látọdún 2017 ṣúgà àwọn ò pọ̀ jù ọ̀nà mẹ́rin ló pín sí. líla ẹ̀ máa la gbogbo ẹ̀ lálàáfíà àmọ́ omi lèmi fẹ́ mu. royal park water 75cl 50cl àti 30cl royal park water gbogbo ẹ̀ ni wọ́n rọ lábẹ́ ìmọ́tótó iṣẹ́ ìwádìí sweet Rio pop ó ṣe é lá fọmọdé ó ṣe é lá fàgbàlagbà òun ni kẹ́ ẹ jẹ́ káwọn ọmọ yín yàn láàyò ó dára lójú ìwọ̀n gíráàmù 18 lẹ́yọ kọ̀ọ̀kan láti rí àwọn akẹgbẹ́ ẹ̀ ó ní gọ́ọ̀mù nínú pẹ̀lú igi tó gùn tó ṣe é gbámú dáadáa láti jẹ́ alágbàtà Rio pop àti royal park water ẹ kàn sí wọn ní nọ́mbà 15 Salamatu Street Ilasamaja Lagos. Rio pop lollipop ọdún mẹ́wàá ètò Nuru Salamu lórí rédíò Lagos Hajiya Jumobi o Fatimota dúpẹ́ o iṣẹ́ Ọlọ́run ni. Hajiya Fatima Jumobi Omisore ó kú oríire òun lólùgbàlejò síbi ayẹyẹ 3-in-1 ọdún mẹ́wàá ètò Nuru Salam ní gbogbo inú oṣù Ramadan ní rédíò Lagos ìkówójọ Nuru Salam Islamic Foundation fáwọn aláìní àti àmì ẹ̀yẹ fáwọn májẹ̀ ó bàjẹ́ tí òun jẹ́ kẹ́tọ̀ yìí ó dúró láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ lọ́jọ́ Sunday January 28 ọdún tuntun 2024 láago 12 ọ̀sán lè tó máa bẹ̀rẹ̀ nínú rédíò Lagos Eco FM multipurpose hall Agedengbe Ìkẹjà àwọn gbajúmọ̀ olórin Islam máa dá wa lára yá Sheikh Jamiu Àmì Ọlọ́run ni wọ́n máa ṣe wáàsí dress code white and gold fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé láti ṣonígbọ̀wọ́ ẹ pè 0706 056 5191 tàbí 0704 424 7984 ayẹyẹ Nuru Salam ìmọ́lẹ̀ àlàáfíà January 28 ọdún tuntun ni o Mashallah. èmi máa ń rí iṣẹ́ ọwọ́ rẹ̀ ọlọ́run bàbá Jídé èmi máa ń rí ọwọ́ iṣẹ́ rẹ̀ ọlọ́run 1930 lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n ṣèyanu èmi táyé mi títí tọ́lọ́run ò jẹ́ owó ó yẹ ń jó fún bàbá gẹ́gẹ́. ṣé kò wá yẹ ká jó ni ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tí ilẹ̀ ti fi mú ṣùgbọ́n àwa kì í ní ajẹ́ èèyàn kan tó jẹ́ wípé abara mòrè jẹ ni wá gbogbo ògbà àfi ká máa sọ pé mo búròkì mo ṣe kinní kan ṣùgbọ́n ṣé kí n já ẹ tán tó o bá lọ sí ilé ìwòsàn wà á dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí kò sí irú owó tó o lè ní ojú máa ń ti owó tówó máa ń useless tí ò ní jẹ́ nǹkan kan tí wàá wá rí ẹni tó jẹ́ wípé tó bá ní pé wọ́n nídìí 200 billion ó máa rí kólẹ̀ wọ́n á wá ní pé we are sorry ṣe ẹni tí dókítà bá sọ pé we are sorry ojú ti towó ṣé owó aláwọn tó wà ń tàtà máa ní ẹ ṣàánú wa ń tẹ́ lòkù fẹ́ nìyẹn èdè bá wà lò ó fún wọn ló ti wà lórí ààrẹ ti lé lọ́dún 3 wà láìpẹ́ ní ikú Ọlọ́run ni kì í ṣe ẹlòmíì bá wá ní níbi tó fi lélẹ̀ báyìí ó ti ń jẹrà Ọlọ́run ò nítorí ẹ̀ pa tó lásìkò ò tí tó ṣe rí nígbà tí a bá ṣe rí àánú gbà láma ní pé àwọn náwó owó yọ òrà àánú gbà ni o kò sí tó wù ẹ́ lè ṣe tó bá ti jẹ́ wípé àsìkò ti tó kí wàá ló jẹ́ tá a wà ní dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àtèmi àti ìwọ láti January 1 títí di December 20 tèmi dẹ̀ ní ìgbàgbọ́ wípé àjọ máa ṣe happy new year ni àtúnṣọpọ̀lọpọ̀ ọdún nílé ayé. So ẹ wò gbogbo ẹ̀yin tí Jumobi Omisore mo ní kẹ́ ẹ má gbàgbé o mo sọ fún yín wípé tó bá di January 28 mo fẹ́ ṣe ẹ mọ̀ ètò mi tí mo máa ń ṣe nínú ààwẹ̀ Nuru Salam ó pé ọdún 10 tá a ti ń ṣe torí pé mi nìkan kọ́ ni mò ń ṣe o àjọ ń ṣe ni àtìlẹ́yìn yín ló tì mí lẹ́yìn tó fi lè ṣe máa ṣe tó bá wá di January 28 nínú ọgbà Radio Lagos Radio Lagos Eco FM multipurpose hall ni mo fẹ́ lò Sheikh Jamiu Àmì Ọlọ́run àwọn ni wọ́n máa ṣe wáàsí fún wa lọ́jọ́ náà
gbogbo ẹ̀yin olólùfẹ́ Jumobi Omisore pátápátá mo ní kẹ́ wá bá mi yayọ̀ ọdùnnú bẹ́ẹ̀ la máa ṣe ìkówójọ fún NGO mi bẹ́ẹ̀ náà ni mo wá tún dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó dá mi sí ṣó tó kí n dúpẹ́ àbí èdè mo ní tó bá ti dọjọ́ yẹn abẹ́yìn bá ní nǹkan kan ni ẹ fẹ́ ṣe onígbọ̀wọ́ ni abẹ́ ní nǹkan kan tẹ́ ẹ fẹ́ béèrè nípa ẹ̀ ẹ pé 07060565191 07060565191. La 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 la, ọmọdé la, àgbà la, everybody la. Daddy mo fẹ́ lollipop strawberry real pop lèmi fẹ́ èmi náà máa gba mango real pop sí rárá o ẹyọ kan ló máa gbé. èmi jà sí i bẹ́ẹ̀ ṣe ń fẹ́ pọ́ngilá strawberry real pop mango real pop passion àti white apple àwọn sweet aládùn tá ò lè ṣàfẹ́rí rẹ̀ látọdún 2017 ṣúgà àwọn ò pọ̀ jù ọ̀nà mẹ́rin ló pín sí. líla ẹ̀ máa la gbogbo ẹ̀ lálàáfíà àmọ́ omi lèmi fẹ́ mu. royal park water 75cl 50cl àti 30cl royal park water gbogbo ẹ̀ ni wọ́n rọ lábẹ́ ìmọ́tótó iṣẹ́ ìwádìí sweet real pop ó ṣe é lá fọmọdé ó ṣe é lá fàgbàlagbà òun ni kẹ́ ẹ jẹ́ káwọn ọmọ yín yàn láàyò ó dára lójú ìwọ̀n gíráàmù 18 lẹ́yọ kọ̀ọ̀kan láfi wé àwọn akẹgbẹ́ ẹ̀ ó ní gọ́ọ̀mù nínú pẹ̀lú igi tó gùn tó ṣe é gbámú dáadáa láti jẹ́ alágbàtà real pop àti royal park water ẹ kàn sí wọn ní nọ́mbà 15 Salamatu Street Ilasamaja Lagos. real pop lollipop. ọdún mẹ́wàá ètò Nuru Salamu lórí rédíò Lagos Àjíyá Jumobi o Fatima ta dúpẹ́ o iṣẹ́ Ọlọ́run ni. Àjíyá Fatima Jumobi Omisore ó kú oríire òun lólùgbàlejò síbi ayẹyẹ 3-in-1 ọdún mẹ́wàá ètò Nuru Salam ní gbogbo inú oṣù Ramadan ní rédíò Lagos ìkówójọ Nuru Salam Islamic Foundation fáwọn aláìní àti àmì ẹ̀yẹ fáwọn májẹ̀ ó bàjẹ́ tí wọn ò jẹ́ kẹ́tò yìí ó dúró láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ lọ́jọ́ Sunday January 28 ọdún tuntun 2024 láago 12 ọ̀sán lè tó máa bẹ̀rẹ̀ nínú rédíò Lagos Eco FM multipurpose hall Agedengbe Ìkẹjà àwọn gbajúmọ̀ olórin Islam máa dá wa lára yá Sheikh Jamiu Àmì Ọlọ́run ni wọ́n máa ṣe wáàsí dress code white and gold fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé láti ṣonígbọ̀wọ́ ẹ pè 0706 056 5191 tàbí 0704 424 7984 ayẹyẹ Nuru Salam ìmọ́lẹ̀ àlàáfíà January 28 ọdún tuntun ni o mashallah. ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí Ìkẹjà Chambers of Commerce and Agriculture pé gbogbo ẹ̀yin tí ẹ nífẹ̀ẹ́ sí iṣẹ́ àgbẹ̀ láti ṣe ìforúkọsílẹ̀ pẹ̀lú 20,000 naira péré kẹ́ẹ̀sì gba èrè 50% discount lórí òwò tí ẹ fi dáko lásìkò ìkórè lẹ́yìn oṣù 6. Iṣẹ́ àgbẹ̀ kì í kùtà o lè fi ṣe òwò àṣejèrè láti mọ̀ sí nípa ètò iṣẹ́ àgbẹ̀ lọ́nà ìrọ̀rùn tí Ìkẹjà Chambers of Commerce Industry and Agriculture ṣe agbátẹrù ìyẹn ICCIA ẹ pè kábíyèsí òwúrọ̀ làwà sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 09066387674 09066387674 jẹ́ àǹfààní èrè gọbọi lórí iṣẹ́ àgbẹ̀ pẹ̀lú ICCIA scheme yìí àgbẹ̀ lọ́ba. bẹ́ẹ̀ ni jàre àgbẹ̀ lọ́ba ó lẹ́tí gbọ́ yẹn ẹ̀ bá wọn dòwò pọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó bá wọn dòwò pọ̀ ló ti ń jèrè gọbọi lórí ẹ̀ àlejò mi lẹ́nìí tí wọ́n wà nínú ilé agodo pẹ̀lú mi ẹ dárúkọ yín fáwọn ará ilé ẹ jẹ́ kí wọ́n mọ̀ yín ohùn ni wọ́n ń gbọ́ látàárọ̀. orúkọ mi ni Segun Oluwayomi ọmọ arúgbó ọjọ́. gbogbo yín ẹ ti mọ̀ wípé òdù ni wọ́n kì í ṣe àìmọ̀fó lóko Segun Oluwayomi Olúwa a máa yọ gbogbo wa. àmín lórúkọ Jésù. ẹ jọ orúkọ yẹn gangan kí ló ṣe àtúndí téèyàn bá wò Oluwayomi oníbòye rí. tẹ́lẹ̀tẹ́lẹ̀ Ògúnyomi ni mò ń jẹ́ Ṣẹ́gun Ògúnyomi ni mò ń jẹ́. orúkọ tí wọ́n sọ gangan ni Olúṣẹ́gun Olúmúyìwá Emmanuel Ògúnyomi. ìgbà tí mo fẹ́ wọ yunifásitì ìgbà tí mo kúrò ní yunifásitì ní 1998 mo kàn wọ́n pé I have to just change my name mo ní láti change orúkọ mi kí n tiẹ̀ bí mo ṣe ń rò lẹ́nìkan sọ pé ó dẹ̀ máa da tó bá lè change orúkọ o because Ọlọ́run ní ètò rere fún ẹ o ká má máa fi oògùn pè
so mo ṣe wá change sí Oluwayomi. I was shuttling between Oluwayomi Oluwayomi so mo kàn wá change sí Oluwayomi. So immediately tí mo change orúkọ yẹn oríṣiríṣi nǹkan dáadáa Ọlọ́run ṣe nínú ayé mi. So Segun Oluwayomi ó dẹ̀ tí wá di orúkọ tí àwọn èèyàn mọ̀ káàkiri. Segun Oluwayomi tó bá jẹ́ wípé ẹ kì í fọ sáàsì kí lè bá máa ṣe. Kò láti kékeré ni mo ti wà nínú music, so mi ò lè sọ pé nǹkan bá máa ṣe bí mo tún study music, so music has been in me. tí n bá máa play music, tí n bá máa fọ saxophone, maybe probably I will be everything ṣì máa wà ní under entertainment. Maybe I will be in studio, I will be a studio engineer or kí n jẹ́ movie director. ẹ ṣá wà bí tẹ́ ń dáwọn èèyàn nínú dùn. bẹ́ẹ̀ni so gbogbo ẹ̀ ṣì wà under entertainment náà. Àti pé mo bá ń lé ni bàbá mi ń kọrin, mọ́mì mi nìkan ni kò wọ́n ní kó gbọ́ àwọn ẹ̀gbọ́n àtàbúrò gun olórin ni wọ́n mú orí kọ dáadáa, so èmi mo take care, àmì àtàbúrò mi la take professionally. láti ìjọ tẹ̀ tí wàá ń ṣe ìjọ ti ní ìjọ kan rí tíṣẹ́ ìṣù yín pé kí ló mú mi ṣe. Èmi kò sọ́jọ́ kan tó sú mi rí o, because ìkan tí mo like láti máa ṣe ni. At least I've been playing music for the past 3 decades now, so kì í ṣe nǹkan tó jẹ́ pé ó sú mi. Nǹkan tí èèyàn bá ti like tó ti ń ṣe láti kékeré, so kò sí bó ṣe fẹ́. Nǹkan tí mò ń ṣe tó jẹ́ pé ó ti gbé mi ká, kò sí continent mi tí ì dé all over the world, so kò sú mi. Àti pé ṣé wọn nǹkan tẹ̀ ń ṣe yìí èèyàn ló kọ́ yín ní àbáwò lẹ ṣe mọ̀. Mo kọ́, mo dẹ̀ tún kà níwèé. Talent wà, ẹ̀bùn wà, abínibí wà. Ẹ mọ̀ pé mo ti sọ síwájú tẹ́lẹ̀ pé bàbá mi náà wà ń kọrin. Bàbá mi was supposed to be a singer, ó yẹ kó jẹ́ olórin, ṣùgbọ́n wọ́n discourage pé gbogbo ẹgbẹ́ ń lọ school, wọ́n ń kọrin káàkiri, so òun kàn fi ilẹ̀ ó lọ ṣèkọ́ iṣẹ́ ọwọ́. Bẹ̀tẹ̀ èmi láti ilẹ̀ mo ti sọ fún dáàdì pé I'm going to study music. Wọ́n dẹ̀ fi mí kalẹ̀, wọ́n là ìwọ ló báyìí pé bóyá ìfẹ́ nìyẹn, go ahead. For example náà nísìnyí ọmọ mi ó ní dáàdì ó kàn déédéé wá bá mi, ó ní dáàdì I want to study music. Why do you want to study music? Kí ló dé fẹ́ study music? Ṣé torí pé èmi ń ṣe music? Ó ní no, I just like it, and he had a very good result in his own level in his JAMB. In fact in school òun ló ní best JAMB result. So olóò fẹ́ lọ study music. Mo dẹ̀ wọ́n pé well let me support him. Mo dẹ̀ support ẹ̀ gbogbo kan tó yẹ kó lò. Mo ra gbogbo ẹ̀ fún wa. He's doing well. Ó wà ní Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University study music now. So ibi tèmi náà dẹ̀ ti parí yẹn tí mo ṣe music. Ṣé o mọ̀ wípé ẹ̀yin ṣe kinní yìí? Ṣé àti wá ráwọn èèyàn tó lọ́n lóyìn fún? Torí lórí ètò Agan Laye a máa ń try láti sọ wípé ṣé mọ̀ pé ìtumọ̀ Agan Laye ni wípé àjùmọ̀ṣe ni èèyàn kan ò lè dá nǹkan kan ṣe. Nígbà tẹ́yin lẹ́ láìkí music yẹn ṣe kinní kan yẹn ó máa ní tẹ́ fi débi tẹ́ délé ní kò sí bí ó ṣe ní sí pé èèyàn kan ló ipasẹ̀ nǹkan kan máa jẹ́ nǹkan kan téèyàn máa níyàn kan tó máa ní pé lẹ́yìn Ọlọ́run mo tún dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ni. Ẹnìkan tí mo máa dúpẹ́ for life tí mo máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ò ní Pastor Awojobi. Pastor yẹn rí mi nílọrin gbà wọn ni mo sì wà lára àwọn choir tó ń kọrin mi tí mo musical instrument play. Ó ní okay wọ́n dà pé wọ́n máa mọ bó ṣe ń play instrument. Ó dẹ̀ kọ lẹ́tà fún mi, pastor yẹn kọ lẹ́tà fún mi nílọrin. Ìlọrin la bí mi sí, ibẹ̀ ni mo dàgbà sí. Ìgbà tí mo fẹ́ lọ university mo kò nílọrin. Ó ní mú lẹ́tà yẹn lọ sí church báyìí lọ bá bàbá. Mo dẹ̀ dọ̀ bàbá yẹn nínú lẹ́tà yẹn wọ́n kọ pé mo fẹ́ kọ́ trumpet. So wọ́n á ní kí n lọ bá ẹnìkan nínú church yẹn náà, ẹni yẹn wá ní kí n mú 60 naira wá. No, ó ní kí n mú 30 naira wá. Owó school mi nígbà yẹn was 30 naira. Mo yẹ bú sẹ́kún wájú ẹni yẹn níwájú bàbá yẹn pé gbogbo tí wọ́n rí 30 naira. Ṣé school mi sì mo fẹ́ kó lẹ̀? Ọmọ 14 years old bàbá yẹn ni má wọrí jẹ́ kó mọ̀ mí dé láti school, ọmọ mi máa kọ́ ẹ. So bàbá yẹn àti Pastor Awojobi, bàbá yẹn jẹ́ Pastor Ayọ̀ Samuel, Dikin Ayọ̀ Samuel, wọ́n ti kú nísìn. Ọmọ wọn jẹ́ Dr. Kayode Samuel. Dr. Kayode Samuel ló wá mú mi. Okay, má dẹ̀ kọ́ ẹ. Wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí kọ́ mi. Under 2 months I was playing trumpet very well. Ó yà wọ́n gan lẹ́nu pé nǹkan tó máa ń tẹ̀kẹ̀ àwọn èèyàn bí oṣù 6 ọdún kan láti bẹ̀rẹ̀ under 1 month mo ti ń play dáadáa. So àwọn èèyàn mi ò lè gbàgbé wọn. Pastor Awojobi CAC Òkè Ayọ̀ Sábòkè Ìlọrin, bàbá Dikin Ayọ̀ Samuel Emmanuel Baptist Church Ìlọrin àti Dr. Kayode Samuel wọn bàbá Ayọ̀ Samuel àwọn náà kọ́ mi ní trumpet. So láti ìgbà tí mo ti mọ trumpet kan fún mi, mo wá bẹ̀rẹ̀ sí kọ́ra mi ní a lot of things, keyboard, saxophone. Eléyìí ni mo kọ́ last ní 1998 àlọ́ wá jẹ́ nǹkan tí mò ń fún káàkiri àgbáyé nísìn. Nígbà tí a dúpẹ́ wípé ẹ̀yin rí àwọn èèyàn tó kà sí tí wọ́n fọwọ́ kọ yín léjìká sókè, ìjọ ti wá lẹ́ni tó náà ti wá dé èèyàn rẹ̀ nípasẹ̀ Ṣẹ́gun Olúwayomi táwọn náà ti wá tẹ̀ tí ó jẹ́ pé tó máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run á ní ọ̀pọ̀lọpọ̀ Ṣẹ́gun. Wọ́n pọ̀, wọ́n wà káàkiri l'Amẹ́ríkà, wọ́n pọ̀ dáadáa, wọ́n pọ̀. Àwọn tí a ti impact life wọn lórí saxophone wọ́n pọ̀ káàkiri. Tẹ́ bá mú saxophonist 2-3 ní Nàìjíríà ní pé ṣé wọ́n mọ Ṣẹ́gun lọ that man has impacted my life. And for example BJ Sax ọmọ mi dáadáa ni
ó gbọ́ mi nígbà tó fi bẹ̀rẹ̀ saxophone oríṣiríṣi wọ́n pọ̀ káàkiri like when they listen nígbà tó ń gbọ́ tí mo ń fọn fèrè ló inspire ẹlòmíì láti lọ máa fọn fèrè so wọ́n pọ̀ so mi dẹ̀ fẹ́ máa mention orúkọ káàkiri kí mo kò wọ́n pọ̀ dáadáa tó máa ń gbọ́ mi wọ́n máa testify sí. tí ó yá ẹ tún fún kẹjẹ káwọn ará ilé mọ̀ kẹwàá fáwọn fáwọn ọ̀dọ́ ní ìmọ̀ràn wípé kì í ṣe kò síbi tẹ́lẹ̀ ò lè dé o nílé ayé yìí tó wà. Bá mi gba àwọn èwe ìwòyí nímọ̀ràn torí pé gbogbo wọn ní ìsinyìí bẹ́ẹ̀ ṣe sọ sórí ayé yín wọn fẹ́ rìn bẹ́ẹ̀ mọ́ owó lè gbogbo wọn wá kiri. owó ni everybody wa nǹkan tí kò yé most of àwọn youth wa ayé ìsìn ni pé tó bá ṣe nílànà tí Ọlọ́run fẹ́ kó o ṣe owó máa wá ìṣe must owó máa wá tó bá fọlọ́run síwájú tó o dẹ̀ ṣe bó ṣe yẹ kó o ṣe owó máa wá nǹkan tó máa ń ṣẹlẹ̀ ni pé ohun ọwọ́ mi ò tó máa fi gbọ̀gbọ̀ fà á nǹkan tó ń dààmú àwọn youth wa ni for example ẹ wo staircase tó bá fẹ́ gùn wàá gùn láti ilẹ̀ ni wàá gùn step 1 step 2 step 3 bẹ́ẹ̀ àwọn máa yé èsìn wọ́n fẹ́ lọ gùn step 7 wọ́n dẹ̀ wà nísàlẹ̀ ńlẹ̀ so wọ́n á ṣubú kò sí bí wọ́n ṣe ní ṣubú I said something like I have been playing saxophone for 3 decades kì í ṣe pé ọjọ́ kan náà ni gbogbo ẹ bẹ̀rẹ̀ sí dùn ó ní àwọn process tí mo go through títí tí mo fi débi tí mo dé lónìí and one of the things tí ó dẹ̀ tún máa ń ṣe àwọn youth wa yé sí ni pé they don't want to be themselves wọn fẹ́ jẹ́ nǹkan tí Ọlọ́run fẹ́ kí wọ́n jẹ́ that is you in you nǹkan tí Ọlọ́run ti pilẹ̀ ṣe pé ó máa jẹ́ ó wà ní ara ẹ̀ wà á láti lọ wá ojú Ọlọ́run láti fi discover láti kékeré mo ti mọ̀ pé I can't do anything aside music so mi ìdẹ̀ tán ra mi mo dẹ̀ ti jókòó sí díẹ̀ because mo wá ojú Ọlọ́run pé Olúwa kí ló fẹ́ kí n ṣe ó dẹ̀ fi hàn mí mo dẹ̀ wá ń díẹ̀ mi ìdẹ̀ kó bẹ́ẹ̀ and I've never regretted for once. So kò ní jù báyìí lọ lórí ètò Agan Laye pẹ̀lú àlejò mi fún gbogbo ẹ̀yin tí ẹ bá fẹ́ bá Ṣẹ́gun Olúwayọ̀mí sọ̀rọ̀ ẹ pè wọ́n sórí 0802 285 2978 080 22 85 29 78. ṣe fẹ́ máa lọ ẹ má bínú sí mi gbogbo ẹ̀yin champions mi tó bá di lọ́jọ́ mẹ́jọ ẹ máa ráyè láti pè wọlé ṣùgbọ́n ẹ má gbàgbé wípé iléeṣẹ́ Royal Foods and Drink Nigeria Limited àwọn tó ń ṣe sweet real pop wọ́n ṣe iṣẹ́ o bẹ́ẹ̀ náà ni wọ́n ti kẹ́bùn yín wá fún ti kérésìmesì pé kí n máa fún yín àwọn oríṣi sweet real pop wà ní oríṣi 5 ní flavour ẹ̀ àní strawberry àní mango àní white apple bẹ́ẹ̀ náà ni a ní passion àwọn kan náà ni wọ́n ń ṣe omi royal park water ìyẹn wà lóríṣi mẹ́ta ni a ní lẹ́jẹ̀ wọ́n a ní 50 cl a ní 30 cl bẹ́ẹ̀ náà la ní 75 cl mo ní iléeṣẹ́ wọn wà ní number 15 Salamoto Street Ìlàsà Májà lẹ́kọ̀ọ́ ẹ má gbàgbé láti di onígbọ̀wọ́ alágbàtà ṣé wọ́n ti jáde school òmò tó fẹ́ máa ṣe ni àbúrò tí ẹ̀ ò tí ì ríṣẹ́ ni tó wá ń sọ pé òmò tó fẹ́ ṣe mo ní iyekíye tó bá ti ní máa kó lọ sí Royal Foods Nigeria Limited tó wà ní number 15 Salamoto Street Ìlàsà Májà lẹ́kọ̀ọ́ àwọn náà ń ṣe sweet real pop
ó ti di alágbàtà nìyẹn. Ẹ má wàá gbàgbé o fẹ́ ṣe engagement fọmọ ni àbí o fẹ́ ṣì fi ọmọ fọ́kọ. Ẹ pé classic alága ìyẹn olóòtú ètò Agan Laye Jumobi Omisore sórí 07044247984 07044247984. Mo dúpẹ́ lọ́wọ́ àwọn tá a jọ ṣètò Dámilọ́lá Adébáyọ̀, bẹ́ẹ̀ ni kí n máa kí àǹtí ìbùkún olúwa ọ̀jẹ̀dẹ̀jì ọ̀jẹ̀wùmí àyàdí ọ̀yọ́ wípé ẹ ṣé o, yókù tún di lọ́jọ́ mẹ́jọ ó dàbọ̀. Jesus Christ.